A kú déédé àsìkò yìí. Kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilé wa. Orúkọ tèmi ni Ọmọgbémisọ́lá ọmọ Alọ́gọ̀madẹ̀. Àjọ elétò ìdìbò the Independent National Electoral Commission (INEC) ti ṣàfihàn òǹdíje dupò ààrẹ lábẹ́ òṣèlú All Progressives Congress (APC) Bọ́lá Ahmed Tinubu gẹ́gẹ́ bí ẹni tí ó gbégbá orókè nínú ìdìbò ààrẹ tí ó wáyé ní ọjọ́ Àbámẹ́ta. Tinubu tí í ṣe gómìnà àtijọ́ ti ìpínlẹ̀ Èkó ni a gbọ́ wípé ó fi ìdìbò tí ó lé ní mílíọ̀nù 8 gbégbá orókè láàrin àwọn akẹgbẹ́ rẹ̀. Alága ìdìbò akàwé-gboyè Mahmood Yakubu ni ó ṣe àfihàn Tinubu gẹ́gẹ́ bí olúborí níbi ìkójọpọ̀ èsì ìdìbò tí ó wáyé ní ìlú Àbújá ní òwúrọ̀ Ọjọ́rú. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ààrẹ àyànfẹ́ Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ti ṣèlérí láti gbé orílẹ̀-èdè Nàìjíríà débi gíga. Aṣíwájú sọ eléyìí ní àárọ̀ Ọjọ́rú. Ó tẹ̀síwájú wípé ìjọba òun yóò pèsè ohun tí yóò gbé orílẹ̀-èdè dé ilẹ̀ ìlérí. Nínú gbígba ọ̀rọ̀ rẹ̀ tí a mọ̀ sí acceptance speech tí ó pe àkọlé rẹ̀ ní The Era of Renewed Hope ni ó ti sọ wípé òun fi ìrẹ̀lẹ̀ gbà láti sin orílẹ̀-èdè pẹ̀lú gbogbo agbára òun. Tinubu nígbà tí ó ń bá ogunlọ́gọ̀ èrò àti àwọn ọmọ ẹgbẹ́ rẹ̀ sọ̀rọ̀ ní olú ìlú ẹgbẹ́ wọn ní Àbújá ni ó ti sọ wípé inú òun dùn, òun sì dúpẹ́ wípé wọ́n yan òun sí ipò ààrẹ 16 láì fi ti ẹgbẹ́ òṣèlú kankan ṣe. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà Muhammadu Buhari ti kí Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu kú oríire gẹ́gẹ́ bí olúborí nínú ìdìbò ààrẹ tí ó wáyé ní ọjọ́ Àbámẹ́ta. Buhari sọ ọ̀rọ̀ wọ̀nyí nínú àtẹ̀jáde tí amúgbálẹ́gbẹ̀ẹ́ rẹ̀ Garba Shehu gbé jáde ní Ọjọ́rú. Ó tẹ̀síwájú wípé òun kí ààrẹ àyànfẹ́ náà kú oríire gẹ́gẹ́ bí ẹni tí ó yẹ jùlọ láti gba ipò ààrẹ, òun sì ṣetán láti fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú rẹ̀. Buhari wá rọ ẹnikẹ́ni tí àbájáde èsì ìdìbò náà kò tẹ́ lọ́rùn láti gba ilé ẹjọ́ lọ pẹ̀lú ẹ̀rí. Àkàgbádùn ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post. Ìjọba àpapọ̀ ti ṣe ìkìlọ̀ fún ààrẹ ìjẹta Olúṣẹ́gun Ọbásanjọ́ láti má da ìdìbò ààrẹ tí ó wáyé ní ọjọ́ Àbámẹ́ta rú. Ìkìlọ̀ yìí wáyé látàrí àtẹ̀jáde tí Ọbásanjọ́ gbé jáde lórí ọ̀rọ̀ náà. Nínú àtẹ̀jáde agbẹnusọ fún ìjọba àpapọ̀ Lai Mohammed ni ó ti ṣàlàyé wípé Ọbásanjọ́ mọ̀ọ́mọ̀ sọ ọ̀rọ̀ wọ̀nyí láti fi dá wàhálà sílẹ̀ ni. Ó tẹ̀síwájú wípé Ọbásanjọ́ lúgọ bí ẹni tí kò gbè lẹ́yìn ẹnìkankan ṣùgbọ́n ní tòótọ́ ó fẹ́ dojú ìbò àìmọye mílíọ̀nù ọmọ Nàìjíríà bolẹ̀. Agbẹnusọ náà tẹ̀síwájú wípé ó jẹ́ ohun tí ó yani lẹ́nu wípé odidi ààrẹ àtijọ́ lè sọ ohun tí kò rí àrídájú rẹ̀ láti dabarú ètò ìdìbò. Ọ̀rọ̀ yìí gùn ju okùn ṣòkòtò lọ. Ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀ wà nínú ìwé ìròyìn The Guardian tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àríwísí yín ránṣẹ́, ìyẹn comment, kí ẹ sì bá wa subscribe sí ojúnà wa lórí YouTube kí Kókó Inú Ìwé Ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.